KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ń wò yìí yóò mọ̀ dára yóò dá Tinubu náà ló fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú inú ìwé ìròyìn The Nation ló wà ká sì ṣe bẹ́ẹ̀ ká máa fi kí gbogbo ara lé pé ẹ̀tàn kò lé lónìí. ìyàwó dókítà ìyàwó dókítà ìyàwó dókítà ta ló sọ pé kó pọ̀ kẹ́ OPP ó kọ̀ pa OPP ó kọ̀ gan ẹ̀yin ọmọ ajílómọ́tò. iṣẹ́ ọmọ ajílómọ́tò. ọmọ Jésù. ok ọmọ Jésù àwa náà mọ àwa ọmọ ajílómọ́tò ta tún mọ Jésù ta mọ Jehova. ẹkún lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá níbi gbogbo tẹ̀ tí ń wò wá ní Nàìjíríà ni lókè òkun ni ní gbogbo bí yòówù tẹ̀ tí ń wò wá ẹ kú lé láàárọ̀ yìí lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní dé bẹ́ẹ̀ nìkan kan wa á tún ti dé náà nù lórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ níkànnì KAFTAN television Yorùbá ìhàhín láti ń ṣe àfojúsùn ayé tó rẹwà Adéṣẹwà má mi kanlẹ̀ mọ́ Adéṣẹwà kò sí nǹkan kan tí ń bọ̀ lókè tílẹ̀ ò gbà. mi mọ̀ pé ojú mi máa rí nǹkan báyìí mi bá ti dúró sọ́dọ̀ bàbá mi. jẹ́jẹ́ ń jẹ́ sọ fún mi bó ṣe máa rí délé. wọn sọ fún wa náà pé bí ó ti rí rè. mi bá ti dúró ọmọ kékeré ara mi. ní jẹ́jẹ́ ń jẹ́ má wọ̀rí. bàbá God máa jẹun á máa mú ojú mi kàn rí ìrùkú rè. má wọ̀rí sórí Nàìjíríà yóò padà dá. àmín o. sórí nǹkan kan tó ṣùọ̀ fún mi tí mo gbà ni pé Nàìjíríà ọ̀dà Nàìjíríà táwọn wáyé yóò kúkú dá lágbára Ọlọ́run. Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ mi apọ́nmẹ́kùn representer MC tó gba skiyaski miskiyaski yagayaski entertaining refreshing tantalizing Adéṣẹwà kí n mú. mo ń jẹ́ eléyìí tó mi láì ṣe nítorí kò tiẹ̀ tí yé mi ẹ wo òní àdá òní ó dùn fún gbogbo ẹ̀yin tẹ́ ti wà níkàlẹ̀ lágbára Ọlọ́run ọba bí Èdùmàrè kọ́lọ́wọ́n dákun kọ́ mọ̀ ṣàánú wa ààrẹ mẹ̀kúnnù káàbàtàrí oníjọba òfìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní ti ìbútòrò gbogbo àgbáyé ẹ̀mí yìí kan náà ni giant of Africa òmìnira ilẹ̀ adúláwọ̀ lórúkọ gbogbo àwọn tí àjọ máa ṣètò lónìí àwọn tí wọ́n bẹ nílé agbára Emmanuel Ọbáyẹ ló ń bẹ nílé agbára Emino Gerard Arome ń bẹ nílé agbára Idris Muritala ń bẹ nílé agbára bẹ́ẹ̀ sì rèé Bright Chukwuegbe ń bẹ ní ilé agbára bákan náà àwọn tó kó àwòrán sí wa lójú Azan Suleiman òun ló lórí àwọn afẹ̀rọ̀yàwòrán nígbà tí Pamílẹ́rìn Káyọ̀dé tí òun náà ṣe bẹ́ẹ̀ tí ó tẹ̀lé ọ̀gá rẹ̀ pẹ̀lú gbogbo àwọn agùnbágirọ̀ tó kù láti òkè lọ́hùn-ún a ní Victor Adéyẹyẹ a ní Ọbáfẹ́mi Bídèmí bẹ́ẹ̀ a ní Yira Gbogbara tí a sì ní Sheila Ozo kódà a tún ní Awele Daniel àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wa pòṣẹ́pọ̀ lókè lọ́hùn-ún Felix Akínjàgúlà náà ní gbé wa sórí afẹ́fẹ́ àti Ọ̀pẹ́yẹmí nígbà tí ọ̀gá wa pátápátá ìyún ní ìkànnì ti Àbújá yìí Adéwálé Stephen tí àwọn náà ń kí yín lókè ní tó jọ̀gá wa pátápátá ìyún ààrẹ fún iléeṣẹ́ yìí tí ó sì tún jẹ́ alága fún iléeṣẹ́ tí a wà yìí ìyún ọmọọba Adéwọlé Adébáyọ̀ à ń kí ẹ̀yin náà pé ẹ kú ilé o àǹkàwọn ará ilé. ẹ káàárọ̀ ẹ̀yin aráalé àjẹkù ojúmọ́ ọmọ tó mọ́ wa ẹ mú gbàdúrà láṣẹ Èdùmàrè ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ló máa mọ́ èmi àti yín èmi ọmọ yín Adéṣẹwà Ọ̀ṣọ́ ọmọ wọn ní Èkó Èkìtì tó Èkìtì kété nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ orí burúkú kì í ṣe tèmi orí burúkú ò ní ṣe tẹ̀yìn náà agbára Ọlọ́run àmín àmín àdúrà tó ṣe kinní jù láyé tẹ́ máa gbàdúrà kéèyàn máa jí láàárọ̀ kéèyàn máa gbàdúrà àtọ̀sán àtàlẹ́ àdúrà ni o. bó ṣe wù kí ọ̀rẹ́ ó gbìyànjú tó kí ọ̀tá ó gbìyànjú tó kábínú ẹni ó gbìyànjú tó kẹ́ni tí ń fẹ́ràn ẹni ó gbìyànjú tó tó bá ti jẹ́ pé ìgbìyànjú tí ó kó bànújẹ́ wọnú ayé wa ni wọn ò ní jèrè bọ̀ ń bẹ̀ wọn ò lè ní ṣàṣeyọrí gbogbo ìgbìyànjú wọn láti jẹ́ kí bànújẹ́ ó dé bá wa yóò jà sásán ni ẹ jẹ́ á máa dunnú tiwa ẹ̀yin máa jẹ ẹ̀yin máa jẹ èpo ẹ̀ sáwọn ọ̀tá yín àmọ́ tẹ́ bá ẹnu ní èpo ẹ̀hún ẹ jẹ́ kí díẹ̀ díẹ̀ wà ń bẹ̀ káwọn náà lè rí nǹkan ti jẹ ó dà kéèyàn nífẹ̀ẹ́
ọ̀tá èèyàn ìwé mímọ́ fi lélẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni nífẹ̀ẹ́ ọ̀tá ẹ̀ bẹ́ẹ̀. ẹ máa dán bí ẹ̀yàn yín kẹ́ ẹ máa gbáyùn béèrè àánú ṣúgà kí ni máa bí ọ̀tá ẹ̀. kí ni máa bí ọ̀tá yín. bẹ́ẹ̀ni èèyàn bá bínú títí kó forí sọlẹ̀ kọ̀ọ̀kan rú wa yìí. ló kàn wá àti ẹ̀rí wọn. ní kí ni nínú ìwé ìròyìn The Nation náà ni mo ti ka eléyìí tí mo kà lẹ́ẹ̀kan níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti fi dá ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lójú pé ẹ má wọ̀rí ẹ má wọ̀rí. nǹkan tí bàbá ti ń sọ láti. bàbá ní orílẹ̀-èdè wa tẹ̀ ń wo ọrọ̀ ajé wa yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣẹnu re. nígbà tí mo wá wọnú ìwé ìròyìn Punch lọ wọ́n ní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí náà ni ó ti fẹ̀sùn kàn yìí pé jẹ́jẹ́ mọ̀ pé ìfẹ̀hónúhàn àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ó lọ́wọ́ kan òṣèlú nínú. wọ́n ló lọ́wọ́ kan òṣèlú nínú. lójúwé ìròyìn Daily Post lórí ọrọ̀ ajé Tinubu kọ́ ló ṣokùnfà ọrọ̀ ajé tó ń bá orílẹ̀-èdè fínra Ambode ló sọ bẹ́ẹ̀. òótọ́ ni mo máa rí ìròyìn wọn ni bàbá kọ́ ló ṣokùnfà ọrọ̀ ajé burúkú tí ọrọ̀ ajé wa tó dẹnu kodò yìí. bẹ́ẹ̀ni. àtàwọn afa tọ Ambode ẹ bá wa tàn mọ́lẹ̀ sí yín ẹ bá béèrè ọ̀rọ̀ Yorùbá lòun ló fẹ́ di ẹ̀ gbọ́. inú ìròyìn The Nation ni mo wà níbi tí mo ti rí ìkà wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ wọ́n ti fi gígùn ìfẹ̀hónúhàn wọn o eléyìí tí wọ́n sì tún wá ṣe ìfiléde gbèdéke ọjọ́ 14 fún ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ tó yẹ. mo wà ní Tribune Online wọ́n ní fòpin sí ọ̀rọ̀ ebi àti ìpọ́njú tó ń lọ àwọn tó ń ṣe ìwọ́de ló sọ fún Tinubu bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí mo ti gba ilé aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà lọ wò níbi tí ilé aṣòfin àgbà àwọn sẹ́nítọ̀ wa ni wò tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń tanná wádìí owó eléyìí tí ó tó $496 million eléyìí tí wọ́n fún àwọn agbaṣẹ́ṣe ní ti àjà Òkúdà Steel bí ẹ bá gbàgbé wọn ni wọn kó wọ́ ọ̀hún fún wọn pé kí wọ́n fi ṣiṣẹ́ náà ni wọn ò bá ṣiṣẹ́ ọ̀hún bó ṣe yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe é. lójú ìròyìn The Nation ìlú Àbújá wà ní àìléwu Wike ló sọ fún àwọn ará Amẹ́ríkà tí wọ́n wá ibi tí wọ́n fẹ́ dá iṣẹ́ sílẹ̀ sí. ẹni pé ẹ sọ pé ẹ nà ẹ fẹ́ lọ sí. wọ́n fa ojú wọn èèyàn gbọ́dọ̀ máa fa ojú wọn mọ́ra nà. ṣé wàá yẹ ká máa sọ tí. ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká fi aṣọ náà ni gbogbo wa fi ń bora la fi ń bo gbogbo ẹ̀ aṣọ la fi ń bo. bẹ́ẹ̀ rọ lọ́hùn bẹ́ẹ̀ ni nǹkan tá à ń sọ táwa ó sọ ni wípé ẹ jẹ́ kábòjọ́ wà láìléwu bẹ́ẹ̀ ṣe sọ fún wọn yìí ẹ jẹ́ ó wà láìléwu ẹ má jẹ́ ó jẹ́ pé a máa rìn a máa wẹ̀yìn kó jẹ́ pé bí àwọn èrè àwọnù bí àwọn bẹ́gà bí àwọn nǹkan kan yẹn ẹ dákun abẹ yìí ni torí a mọ̀ pé olúùlú lẹ wa ló yẹ kó tiẹ̀ ṣe bẹ́ẹ̀ kó wà láìléwu jù lẹ́yìn náà kí gbogbo ìpínlẹ̀ gbogbo wà láìléwu àmọ́ nígbà tí olúùlú lẹ wa bá ti ń fojú winá gbogbo rògbòdìyàn ètò ààbò ó jẹ́ ohun tí ó burú jáì ẹ sì má gbàgbé wípé àríṣe la ríkà àríkà rí bàbá ìrègùn ni ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ni bó dọ̀la a wà níbí lónìí àwọn kan wà níbí lọ́la ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀ nígbà táwa ò bá sí bímọ kí wọ́n sọ nípa tiwa nígbà tẹ́ ẹ̀ bá sí lórí oyè mọ́ kí ni wọ́n sọ nípa tiyín àríṣe la ríkà o àríkà ní bàbá ìrègùn dókítà Ọlámídé èmi ó sì máa sọ kinní kan Adéṣẹwà Ọ̀ṣọ́ ni a máa fi yí gbogbo èèyàn pé rere ni wọ́n ṣe n ò ní ṣèkà rere lèmi ó ṣe n ò ní ṣèkà bí ire bá dìbì ìpàdé dọ̀hún o gbogbo ibi tá a bá ti dé ẹ jẹ́ á ṣe rere wọn bá fi bi san fún yàn Olódùmarè ò ní fi bi san fún wa ẹ jẹ́ á gbìyànjú agbára wa. wọ́n tún sọ wípé ìwọ tó ń ṣe nǹkan èpè tó wá ń gbàdúrà fún èpè ní ọ̀padà máa dún lòun ìwọ tó o sì ń ṣiṣẹ́ àdúrà táyé ń ṣépè fún ọ àdúrà ni ọmọ máa tọ̀ lẹ́yìn nítorí wípé ẹni tí ò jẹ gbì kan ò ní kú gbì ìran ajá kan ò sì ní kúkú obì láéláé. tọrọ. ẹ jẹ́ á wò bẹ́ẹ̀ ìran ajá kì í kúkú obì jíjẹ. Yorùbá dùn pọ̀. Yorùbá dùn pọ̀ ìran ọlọ́sùn kan
kò ní sọ wípé n tó ṣe kó pa lápájá àjẹjù epo ni ọ yàtọ̀ síra wọn kọ́lọ́hún wọn ṣàánú wa. àbá mi. Adéṣewà ọ̀ṣọ́ ìwé ti gbọ́ ò pé nínú ìwé ìròyìn Punch ìjọba àpapọ̀ sọ wípé iṣẹ́ àkànṣe ọ̀pá afẹ́fẹ́ gáàsì ó ní $700 million ìyún mílíọ̀nù 500 owó ilẹ̀ òkèèrè náà ni wọn yóò ṣe bẹ́ẹ̀ tí pinpin yóò pin lẹ́nu rẹ̀ tí wọ́n parí rẹ̀ ò ní oṣù kẹta lẹ́yìn ọdún 8 tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀. Lójú ìwé ìròyìn The Nation, Tinubu ó nílò kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n gbárùkù tì ó. Agbẹjọ́rò tẹ́lẹ̀ fún NPN ìyún Ògúndòkun ló fi léde. Ọ̀dà bẹ́ẹ̀ tẹ̀rí nǹkan kan tẹ́mi mọ̀ ní pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jẹ́ agbárùkù tìjọba bẹ́ẹ̀ni ìjọba náà ẹ gbárùkù ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Yorùbá sọ pé gbà fún múrí nígbà fún gbàdà ọmọ oko tí ó jẹ búrẹ́dì ẹ jẹ́ kóun náà ó fìbẹ́pẹ ránṣẹ́ sílé Yorùbá má dùn láyé ó dùn. ìjọba tó fẹ́ àtìlẹ́yìn aráàlú ẹ jẹ́ kó ṣe ohun tí ó múnú aráàlú dùn nítorí pé àṣeun tí ó múnú aráàlú dùn bẹ́ẹ̀ ló máa mórí yá kò ní jẹ́ kó rí ó yá ọ̀rọ̀ yìí bù fún mi bù fún ọ ńlá kéré ké lódò. Yorùbá mà dá o Yorùbá mà dá o gbogbo nǹkan ní Yorùbá mà dá o Yorùbá dùn. ẹ jẹ́ àtẹ̀wájú inú ìwé ìròyìn The Nation ni mo wà o níbi tí ó ti sọ ọ̀rọ̀ ẹni yìí lẹ́ẹ̀kan jẹ́ ń wọnú ìwé ìròyìn The Nation ọ̀hún míì náà lọ níbi tí wọ́n ti sọ pé jambu náà ló ti bẹ̀rẹ̀ títa fọ́ọ̀mù direct entry lónìí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ o gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gba fọ́ọ̀mù direct entry bíi tiwa nígbà náà lọ́hùn-ún mo rántí ìgbà táwa náà gba fọ́ọ̀mù direct entry àfi bí àná rè o nígbà tá a parí kọ́lẹ́ẹ̀jì ní 2011 àwa jókòó sílé ó di 2014 kó tó rí wípé a ti sọ pé ẹ̀yà ẹ̀jẹ̀ lọ gba direct entry nígbà tá a kọ̀ tiẹ̀ gbà ní 2013 láti ẹ̀kọ́ kọ́ gbàǹgbà náà lọ́wọ́ wọ́n ṣe wá bí ó sì yẹ kí wọ́n ṣe wá OAU ẹ̀yìn inú ọlọ́run nù nígbà orúkọ wa jáde pé wọ́n ti mú ọ ń gbọ́dọ̀ tẹ̀kẹ́ yìí dá lọ báyìí orúkọ mọ́ olùwà lolùṣọ́ àgùntàn wa àmọ́ ń gbòdì 2014 àtúnṣe bẹ́ẹ̀ àtúntẹ̀ iwájú gbà wá gba Adéyẹmí College of Education gbà náà tó ti di Adéyẹmí Federal University of Education báyìí OAU náà ni o wọ́n wá direct wa lọ sí Adéyẹmí pé ẹ lọ́ọ́ ka OAU rẹ̀ gbà àmọ́ ẹ̀ka aládéyẹmí wọ́n á ká a sì jáde ní 2017 a parí àwa rèé lónìí àlọ́ ló pé orí bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ lọ ṣe kí ni ẹ lọ gba fọ́ọ̀mù direct entry ìwọ tó o bá wá mọ̀ pé kọjọ́ra wọn gírèdì tó mú jáde lẹ́ǹsì àbí ní pólí kọjọ́ra wọn àbí ní technical tó bóyá kọ wá wọ̀rọ̀ kò fi ṣàdá kọ lọ gba jambu ní tiẹ̀. Lójú ìwé ìròyìn Daily Post lórí àìsí agbára àti gbépo gbogbo wàhálà yìí máa níyànjú lẹ́yìn ọdún 10 àjọ NNPCL ló fi léde. ọ̀dà ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ ń wo eléyìí tí ó jáde yìí níbi tí wọ́n ti sọ ọ̀rọ̀ wo ni wọ́n sọ kí ni wọ́n sì sọ wípé yóò ṣẹlẹ̀ ṣẹ́ ẹ̀ gbàgbé pé lánàá làwọn kan gbé káàkiri wípé blackout yóò wà lórí olúùlú ilẹ̀ wa àwọn kan ní wọ́n ṣàgbéròyìn wọ́n ní àjọ amúnáwá ti sọ wípé kò ní síná ní gbogbo olúùlú ilẹ̀ wa àmọ́ fún ìyàlẹ́nu àwa lóná lánàá ẹ̀yin náà níná àwa lóná o ìdí rèé tó fi jẹ́ wípé gbogbo ìròyìn kọ́là máa gbà rí i dájú wípé ó ṣe àfọ̀mọ́ ìròyìn yòówù tí o bá ṣe bẹ́ẹ̀ tí o bá gbọ́ ọlọ́run sì fún wa lórí ọ̀fẹ́ dókítà Ọlámidé Ògúnlékè Samuel tẹ́ ń wò yìí ọlọ́run fún wa láǹfààní láti jẹ́ ọ̀kan lára àwọn tí Dubawa àti CJID tí wọ́n ó mú lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó kópa nínú ètò bá a ṣe ń ṣe àfọ̀mọ́ ìròyìn bá a ṣe ń ṣèwádìí ṣé ìròyìn jóòtọ́ àbí kò jóòtọ́ níbo ló ti ṣẹlẹ̀ ṣé tó bá jóòtọ́ ṣébi tí wọ́n ti sọ pé ó ti ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ nílẹ̀ adúláwọ̀ mo rò pé àwa tí wọ́n mú ní orílẹ̀‐èdè Nàìjíríà á tó 10 ní orílẹ̀‐èdè Nàìjíríà a sì dúpẹ́ pé ní àwọn 10 ọ̀hún dókítà Ọlámidé
ó wà lára wọn. Gbogbo ohun tí Dubawa sì ń kọ́ wa àti CGID àwọn tí wọ́n ti ń gbé wá tí wọ́n ti ń kọ́ wa a wà ní orí ètò bí mo ṣe wà yìí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ àmọ́ ṣe mọ̀ pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni bí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ báyìí gbogbo ohun tí wọ́n ń kọ́ wa ó wúlò lọ́pọ̀ tó wúlò lọ́pọ̀ kí sì ni àwọn ọ̀nà téèyàn ó gbà láti fi ṣe àfọ̀mọ́ ìròyìn téèyàn kàn ní máa gbéròyìn òfégè tí ò kàn ní máa gbéròyìn òfégè a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tá a bá parí ẹ̀ ọmọ Nàìjíríà náà là á lò fún wọ́n wá ṣe wípé Dubawa wá ṣe pé tí ó sì jẹ́ pé tọ̀ èdè abínibí la máa fi ṣe eléyìí tí ó fi jẹ́ pé òyìnbó fínìfínì nìkan ni a lè máa ṣe àfọ̀mọ́ ìròyìn náà lédè abínibí wa a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a ní dójú tì yín dókítà ò ní dójú tì yín lágbára Ọlọ́run a lè má sí session tí wọ́n wà wáyé àmọ́ nígbà tá a bá débẹ̀ náà eléyìí tá a bá bá ìta sí nínú ìwé ìròyìn The Nation ni mo wà ilé aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n ti bu ọwọ́ lu Bákárí fún ẹni tí ó jẹ́ adarí àgbà fún NFIU báyìí. Lójú ìròyìn Daily Post àwọn tó ṣe ìwọ́de wọ́n fi ẹ̀sùn kan àwọn ààrẹ lórí àìní ètò fún ìṣèjọba. Wọn ní ètò fún ìṣèjọba wọn. Nínú ìwé ìròyìn wo mo wà ìwé ìròyìn Daily Post náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo gbà lọ báyìí. Àwọn tí wọ́n ń wakùsà lọ́nà àìtọ́ náà ni wọ́n ṣàkọlù sáwọn sọ́jà wa o ní inú igbó tí ó sì jẹ́ pé wọ́n bà nǹkan jẹ́ lọ́wọ́ àwọn sọ́jà ọ̀hún ní Cross River nìyún ti wáyé nínú ìwé ìròyìn Daily Post ọ̀hún náà ni mo wà o níbi tí AGF ìyún Accountant General of the Federation ẹni tí ó jẹ́ kí ni a pè wọ́n ní olùṣírò owó àgbà náà ni ní èdè Yorùbá ẹni tí ó jẹ́ olùṣírò owó àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Fágbèmí ó ti sọ fún àwọn tí wọ́n jẹ́ adájọ́ àti ilé aṣòfin wípé gbogbo ìgbésẹ̀ tẹ́ bá mọ̀ wípé ó lè ba àwọn akitiyan ìjọba jẹ́ ẹ rí dájú wípé ẹ kọ̀ àwọn nìkan kọ́ ẹ̀yin adájọ́ nìkan kọ́ ẹ̀yin ilé aṣòfin nìkan kọ́ gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ìgbésẹ̀ tẹ́ bá mọ̀ wípé ó lè ba akitiyan ìjọba jẹ́ ẹ jẹ́ á kọ̀ àwọn kan ní wọ́n lọ mú tí wọ́n ní wọ́n lọ jí wọ́n lọ tú mast ìyẹn òpó tí wọ́n máa ń rìn tí máa gbé nẹ́tíwọ̀kì káàkiri tó jẹ́ tìjọba wọ́n lọ tú wọ́n ní wọ́n ti gba 4 million naira ẹni tí ó rà lọ́wọ́ wọn ó ti sanwó fún wọn wọ́n ti wá tú wọ́n ti tú kó tó di wípé ọwọ́ ìjọba tẹ̀ wọ́n nígbà tíjọba bá gbìyànjú à ń sọ pé ìjọba ò ṣe tó ìwọ̀nba tíjọba tún ṣe náà ẹ tún ṣe bẹ́ẹ̀ ẹ tún bà á jẹ́ ẹ tún tà á. èmi sọ fún àwọn kan jọ kan nígbà tí wọ́n sọ pé síjọba ṣe dáadáa àwọn tí wọ́n ń ṣe kinní kan mo wá sọ fún wọn mo ní ìjọba ò ṣe dáadáa àmọ́ ọ̀bá tíjọba ṣe ẹ̀ ń bà á jẹ́ ṣe rò pé lè jèrè bọ̀ ń bẹ̀ ṣe rò pé ẹ wá lè ṣépè àbárò ọmọdọ́mọ yín kan lè ṣépè fáwọn tí ń bẹ níjọba kó mú wọn nígbà tó jẹ́ pé wọ́n bá tí wọ́n ṣe ẹ̀yin náà tún mú ẹ̀ tún tà á ẹ wo iná street light iná òpópónà tí mo ń tanná lálẹ́ láti ọ̀dọ̀ wa ní àhín tó fi dé life camp wọ́n ṣe iná òpópónà ìjọba ni o àwọn kan sì ń lọ tú panel ẹ̀ agbárí ẹ̀ wọ́n sì ń tú débi pé ìwọ̀nba iná tí ń tàn lópòpónà yẹn báyìí nísìnyí kódà àwọn kan ti tú ayọ̀nù irin tí wọ́n fi ṣe á sì máa bújọba ẹlòmíì ń bẹ lẹ́nu iṣẹ́ báyìí nísìnyí níbi iṣẹ́ ìjọba tó jẹ́ òṣìṣẹ́ ìjọba tó jẹ́ pé tẹ́ ẹ bá sáìn tẹ́ ẹ bá ti sanwó kò ní sáìn fún yín òun náà sì òun àtàwọn ọmọ ẹ̀ sì ń bá wọn bújọba ẹlòmíì jẹ́ tíṣà owó tí ò yẹ káwọn ọmọléèwé ó mú wá ni ó pè kí wọ́n mú wá ó sì ń bá wọn bújọba irú ẹ̀yin ti gbàgbé pé bẹ́yìn bá láǹfààní ju bí tẹ́ ẹ wà ń lọ ẹ bà kan jẹ́ ju àwọn tí ń bẹ yìí lọ. ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń fojú wò kẹ́ mélòó wá ní èlò wa lówó tiwa táwa ń jí bí
ìwọ tó o lè tí wọ́n fi sípò kékeré tó o lè jí owó kékeré tí wọ́n bá fi ọ́ sípò ńlá náà owó ńlá ló jí a ti gbàgbé pé levels by level ni ìpele tó ní kálukú bá wà ní ó fi máa ṣiṣẹ́ ohun tó yẹ kó ṣe ẹ lè expect kí irú àwọn sẹ́nítọ̀ báyìí kí wọ́n wá sọ pé wọ́n fẹ́ jí 20,000 kí ló ràn kò ràn kankan kò ràn nǹkan tó wà nílẹ̀. ipò wọn náà làwọn náà fi jí wọn bọ̀ jẹ́ pé wọ́n ti ń jí nígbà tí wọ́n wà nípò tó yẹ kí wọ́n jí 20,000 wọ́n ti ń jí tẹ́lẹ̀ àwọn mínísítà tán ti wà nípò tó yẹ kí wọ́n jí 500 naira tí wọ́n ń jí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fojú kò pé rárá ó fẹ́ sìnlú ó ṣe máa ń rí nù wọ́n ní bá a bá kọ̀ tá a bá pe kan òrókò ní kékeré tó bá dàgbà tán ẹbọ ńlá ni ó máa gbà lọ́wọ́ ẹni a sì kọ́ níkà tó ṣe ó ti ní tinú ẹ̀ tí ó ṣe tẹ́lẹ̀ kọ́lọ́hún ràn wá lọ́wọ́ ìyún lápá abẹ yún sókùn ń bẹ̀. ó kù lójúwèé ìròyìn The Nation wọ́n ní wọ́n ti afẹ́rẹ́ Third Mainland Bridge pa lẹ́yìn. lónìí yes wọ́n ti afárá Third Mainland Bridge pa ẹ dákun gbogbo ìtẹ́bà ní Èkó afárá kẹta nípínlẹ̀ Èkó ẹ jẹ́ wò báyìí nínú ìwé ìròyìn The Nation lẹ́kẹ̀rẹ̀ tí ò lera wọ́n ní ìpínlẹ̀ Katsina náà ni ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé èèyàn 5 náà ló gbẹ́mìí mì látàrí ibà lásà ọlọ́mọ dákun kó gbà wá. lójú ìròyìn Punch àwọn ológun fún ológun kan ní èrè iṣẹ́ rẹ̀ bí kò ṣe fẹ́ gba àbẹ̀tẹ́lẹ̀ owó mílíọ̀nù kan àbọ̀ náírà. àdúpẹ́ nínú ìwé ìròyìn Punch ni mo wà láàárọ̀ yìí níbi tí ìpínlẹ̀ Bauchi ti ń sọ wípé ẹ mọ̀ wá owó tá a mọ̀ ná lórí wáyẹ́ẹ̀kì àti NECO àti JAMB tá a fi gba fọ́ọ̀mù ọmọ tó 300 mílíọ̀nù náírà 300 million naira náà ni à ń pè bẹ́ẹ̀. ìròyìn eléyìí ó bani nínú jẹ́ púpọ̀ wọ́n ní pásítọ̀ Redeem kan wọ́n pè é sí ilé ẹjọ́ bí ó ṣe fi ipá bá ọmọ rẹ̀ obìnrin sùn. pásítọ̀ Redeem Christian Church Emmanuel pàìtọ̀ ìránṣẹ́ Ọlọ́run ọmọ bíbí inú ẹ̀. ó wá fi ipá bá ọmọ bíbí inú ẹ̀ lò pọ̀. bẹ́ẹ̀ni. Olódùmarè wọ́n máa jẹ́ àṣìṣe láyé. àmín àbí ká àrán sí ni àbí kí la máa pè é. ṣe rí ó lè jójú lásán ó lè má jójú lásán ó lè jẹ́ pé ó fẹ́ ṣe nǹkan míì ó lè má jẹ́ bẹ́ẹ̀ ṣọmọ pé Yorùbá rìn gan Nàìjíríà sì ń rìn ó sì lè jẹ́ wípé wọ́n parọ́ mọ́ ó lè jẹ́ wípé ó ti ṣe ọmọ òun kọ́mọ wọn sọ pé tó yín sì gbẹ̀san àmọ́ tó bá jẹ́ wípé lóòótọ́ lẹ ṣe tí èyí ṣàràn sí tí èyí ṣàṣà sí tó jẹ́ pé ẹ̀kàn dídì ṣe bóyá ẹ wò pé ọmọ mi lọ dáa tó báyìí èdè ò máa ní mú wa. kì í ṣe pẹ́ẹ́pẹ́ lẹ́wọ̀n ìjọba lọ ní tèmi ọ̀ sọ ni pé kófin kó ṣèdájọ́ tó yẹ kó ṣèdájọ́ tó yẹ torí pé láì ṣe bẹ́ẹ̀ ẹni tó lè ṣe bẹ́ẹ̀ fọmọ inú ẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣèwádìí dáadáa àwọn ọmọ ọjọ́ ò séèfù kó má jẹ́ pé àwọn ọmọ ọjọ́ gan-an ọ̀pọ̀lọpọ̀ wọn ti fara káṣá lọ rẹpẹtẹ rẹ́kẹ́rẹ́kẹ́ yóò dà bẹ́ẹ̀. ìpínlẹ̀ Abia ni mo wà níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé tó ẹ̀mí bọ́ lẹ́nu ẹni ọdún 57 years old látọwọ́ ọmọ rẹ̀ ìwé ìròyìn Punch ló kọ láàárọ̀ yìí náà ni ìwé ìròyìn tó sì ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀yìn lọ́dọ̀ mi ń bí. lójú ìròyìn Daily Post ẹ yé gbé ìgbésẹ̀ àti mú kí ìjọba máa bínú o AGF àti Fágbèmí ló sọ fún àwọn adájọ́ bẹ́ẹ̀. ẹjẹ́ àdókè lọ́hùn tá a bá padà dé ká máa tẹ̀ ẹ́wájú a ṣe wà lórí ètò ǹjẹ́ ti gbọ́ fún tòní nìkànnì tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà à ń lọ à ń bọ̀ àti dé.
ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún ẹ jẹ́ tẹ̀wájú inú ìròyìn The Nation náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo kọ́kọ́ wà níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń sọ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń wò yìí wọ́n ní yóò ṣe bẹ́ẹ̀ yóò dáa nǹkan méjì pọ̀ báyìí o ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà sọ pé kí a máa ṣe bẹ́ẹ̀ ká máa wòran nítorí pé ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí ó ń ṣe bẹ́ẹ̀ tó mú ìnira wá báyìí náà ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò mú ìdẹ̀rùn wá o gẹ́gẹ́ bí ó ti fi ìdánilójú ọ̀hún hàn fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní àná lánàá yìí ó wá ń rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí pé ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má tàpá sí òfin ẹ sì máa bá wa fi ara dà á nítorí pé nǹkan náà ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò dà bákan náà ẹni tí ó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà èyún Abbas náà ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ o pé kí wọ́n dákun kí wọ́n ní sùúrù kí wọ́n sì fi ọwọ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn lójúnà bí ó ti ń ṣe bẹ́ẹ̀ bí ó ti ń gbèrò láti rí i pé wọ́n ń ṣe àtúntò orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún náà ni wọ́n sọ ọ̀rọ̀ wọn lásìkò gbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ lórí bí àwọn òṣìṣẹ́ bí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn ní àná pàápàá jùlọ ní olúùlú ilẹ̀ wa àti ní àwọn ìpínlẹ̀ gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ náà ni ó sọ yìí pé àwọn gbọ́dọ̀ rí dájú pé àwọn fi dá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lójú wípé lẹ́yìn òkùnkùn bírímù ìmọ́lẹ̀ náà ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò tàn ó ní àwọn lóòótọ́ náà làwọn lè sọ wípé àwọn ń fi ojú àti winá ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ lọ́wọ́ yìí tí ó sì jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ń fi ojú winá ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ látàrí bí ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin àti àwọn ìlànà náà ni àwọn ń gbé kalẹ̀ láti jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó dúró rè ó wà níbi ẹ̀ bá wò dáadáa lọ́wọ́ báyìí ẹ rí i pé gbogbo ìgbésẹ̀ náà ni àwọn ti ń gbé o ààrẹ náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó tún sọ̀rọ̀ ó sọ kí ni ó wí pé nínú ìwé ìròyìn The Nation ni ìyókùn ìròyìn ọ̀hún ni ó wà bákan náà nínú ìwé ìròyìn tí ó jẹ́ Punch ni mo ti ka eléyìí láàárọ̀ yìí níbi tí wọ́n sọ pé iléeṣẹ́ ààrẹ náà ni ó ti fi ẹ̀sùn kàn pé ẹ wo ìfẹ̀hónúhàn tí a máa ṣe ní ànáhùn àmọ́ lọ́wọ́ òṣèlú nínú iléeṣẹ́ ààrẹ náà ni ó ti fẹnu àtẹ́lu ìfẹ̀hónúhàn ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress eléyìí tí wọ́n ṣe tí wọ́n sì ń fi ẹ̀sùn kàn wọ́n pé níṣe ni àwọn èèyàn tí wọ́n ń lo àǹfààní ọ̀hún láti fi ṣe bẹ́ẹ̀ láti fi gbé ìgbésẹ̀ tí ó jẹ́ ti òṣèlú tí ó sì tako ìlọsíwájú orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ ìròyìn àti ìfiléde Anjorin Ngelale nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí móhùnmáwòrán kan ní àná lánàá yìí náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó sọ ọ̀rọ̀ wọn o tí ó sọ wípé bí ẹ bá wò dáadáa ẹ ti rí wípé ọ̀rọ̀ ọ̀hún ti ní ọwọ́ kan òṣèlú nínú o bí ẹ kò bá sì gbàgbé lánàá ọ̀hún náà ló jẹ́ pé lórílẹ̀‐èdè wa Nàìjíríà yíwọ̀n ní olúùlú ilẹ̀ wa ní Àbújá ní Èkó Ìbàdàn Kano Benin Òṣogbo Àkúrẹ́ Port Harcourt Sokoto Jos Katsina àti àwọn ìlú ńlá míì náà ni wọ́n ti bẹ́ẹ̀ tí àwọn èèyàn tí wọ́n ti fọ́n jáde látàrí ìpè ti NLC wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ń la ìṣòro kọjá lóòótọ́ ṣùgbọ́n àwọn kan wọ́n ti ń ti ọwọ́ òṣèlú bọ̀ ó ní bí wọ́n bá wo ẹgbẹ́ òṣèlú àbí wọ́n bá wo ẹgbẹ́ NLC ó ní wọ́n rí wípé ọwọ́ kan kétún ni ìyún ń bẹ nínú ìwé ìròyìn Punch tẹ́tì ka ìyókùn láàárọ̀ òní. Lójú ìròyìn Daily Post lórí ọrọ̀ ajé Tinubu kọ́ ló ṣokùnfà ọrọ̀ ajé èyí tó ń bá ìlú Nàìjíríà fínra Ambode ló sọ bẹ́ẹ̀
gómìnà ìlú Èkó tẹ́lẹ̀ ìyún Akínwùmí Ambode ti fi léde wípé ààrẹ Bọ́lá Tinubu kọ́ ni ẹni tó ṣokùnfà ọrọ̀ ajé èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. Ó ní wípé àwọn ọmọ Nàìjíríà gbọ́dọ̀ kojú ìpọ́njú àti ọrọ̀ ajé èyí tó ń lọ ní orílẹ̀-èdè. Gómìnà ti tẹ́lẹ̀ sọ eléyìí níbi ìpàdé ti ọdún 2024 fún àwọn adarí àti fún ẹ̀bùn gbígbà èyí tí ẹni tó ṣe agbátẹrù rẹ̀ jẹ́ Akínjídé Adéọ̀ṣun. Gómìnà ti tẹ́lẹ̀ tẹ̀síwájú wípé àwọn ará ìlú máa ń dá ìjọba lẹ́bi tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ará ìlú ni wọn kò mọ ohun tí ìjọba fúnra rẹ̀ ń dojúkọ. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kí ń ṣe ọ̀rọ̀ ènìyàn kan àbí ti ọ̀rọ̀ ààrẹ, ṣùgbọ́n tí ará ìlú kò bá gbé ìgbésẹ̀ tí àwọn ìjọba ń gbé, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní dá ààrẹ lẹ́bi. Ẹ jẹ́ ká gbárùkù ti àwọn ìjọba yìí kí gbogbo nǹkan lè rọgbọ. Ó di ìgbà tí àwọn ọmọ Nàìjíríà bá wà ní ìṣọ̀kan pẹ̀lú ara wọn kí ilẹ̀ Nàìjíríà tó ní ìyànjú kí gbogbo nǹkan sì máa lọ ní ìrọwọ́rọsẹ̀. Ó ṣe àfikún rẹ̀ wípé kí àwọn ọmọ Nàìjíríà yéé máa jí ní àárọ̀ kùtùkùtù kí wọ́n sì máa sọ ọ̀rọ̀ kò gbákùgbé sí orílẹ̀-èdè Nàìjíríà nítorí ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ẹnu wọn pè òun ni ó ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó tọrọ sí i. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Amẹ́ríkà bá jí wọ́n ní God bless America. Bí Nàìjíríà bá jí ẹ jẹ́ sọ pé God bless Nàìjíríà. Tọrọ. Nítorí pé ẹni tó wà nú ọkọ̀ tó ní dẹ́rẹ́bà ò ní gúnlẹ̀ láyọ̀. Òun náà ò ní gúnlẹ̀ láyọ̀ torí ó ń bọ̀ lókè. Kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Gbogbo wa ni o torí bọ́rùn bá yadé kò sẹ́nìkan tí ó ṣe bẹ́ẹ̀ tí ó kùn. Wọ́n nílẹ̀ Nàìjíríà fẹ́ jìn oní tó bá lè jìn kó jìn. Ìwọ níbi tó ń sá lọ ta ló lè sáré tó lẹ̀? Kò sí. Wọ́n nílẹ̀ Nàìjíríà ó jìn olóògùn gi ọ̀dẹ̀. Wọ́n nílẹ̀ ó jìn olóòfẹ́ gungi. Kí ni ọ̀kọ̀ọ̀kọ̀ lọ? Ẹ dákun abẹ̀yìn torí Ọlọ́run. Ṣé rí orílẹ̀-èdè Nàìjíríà lè rí bákan lóòótọ́. A máa rọ̀jọba náà tá a bá ń fara dà gẹ́gẹ́ bí mẹ̀kúnnù. Kí ni ìjọba àwọn tí ń bẹ nípò ìjọba ń ṣe? Ṣáwọn náà ń fara dà? Ṣé wọn máa sọ ọ̀rọ̀ tí ó mú káwọn aráàlú kí wọ́n máa wò pé kí là ń fara dà? Ṣáwọn tí ń bẹ nípò ìjọba ṣé wọn máa hùwà, ṣé wọn máa gbé ìgbé ayé pé béwúrẹ́ lè kí ó kú? Ṣé wọn máa gbé ìgbé ayé wípé tọmọ tálákà ló ṣòro? Ẹ dákun abẹ̀yìn tá a bá lè mú ìdínkù bá àwọn bá a ṣe ń náwó lẹ́ka ètò ìjọba náà ìbá dùn. Èmi dẹ̀ ń sọ fún wa wípé ká máa fi dọ́là ká máa fi ṣe òkòòwò lórílẹ̀‐èdè Nàìjíríà ká máa fi sanwó ohun tó burú jáì ní ara àwọn ọ̀nà tí ó ń mú kí dọ́là wọ́n nìyẹn. Ṣe rí kì í ṣe pé orílẹ̀‐èdè Nàìjíríà yìí burú bẹ́ẹ̀ o. Àmọ́ torí wípé à ń sọ pé dọ́là wọn òun ni gbogbo nǹkan ṣe rí bó ṣe rí. Ẹ já wò ká ní pé dọ́là bá wà ní báyà bíi 200 naira sí náírà. Epo gan tá à ń sọ̀rọ̀ yìí epo pé wọ́n yọ subsidy yìí epo ò ní kọjá 150 naira láì tí ì ṣe refinery nù. Káwá tó sọ wípé tó refinery wá dé àwa ṣe refinery bó ti ẹ̀jẹ̀ méjì àbí mẹ́ta kí ló tà lè ṣe sẹ́kùn lẹ́kùn jẹkùn. Ìjọba àpapọ̀ ohun tó bá fi mú tẹ́nìkan tó lè ṣe ìjọba àpapọ̀ lè ṣe. Ẹ bóyá kẹ́ ẹ kúkú pa àwọn tí ń bẹ ńlẹ̀ tì ẹ ṣe lẹ́lẹ́kùn jẹkùn ẹkùn 6 lá ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹ ṣe lẹ́lẹ́kùn jẹkùn ẹ sọ pé tòun tá a fẹ́ náwó wa lé lórí nù kíjọba yìí ó sọ pé tó ọ̀dà kíní kan àṣe eléyìí àṣe. Àmọ́ àwọn ibùdó ìfọpo yìí ẹbu ìfọpo yìí àṣe bẹ́ẹ̀ àṣe ẹ wá ṣe ẹ rí pa yí ọ̀rọ̀ wa lọ́rùn. Bẹ́ẹ̀ni tọrọ. Ẹ dákun àbẹ̀wá. Ẹ jẹ́ ká wọ inú ìwé ìròyìn míì lọ. Inú ìwé ìròyìn wo mo wà? Inú ìwé ìròyìn The Nation ni mo wà níbi tí mo ti rí kàyí pé wọ́n lé ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n fi gígùn ìwọ́de wọn fún tòní. Gẹ́gẹ́ bí wọ́n ti kọ wọ́n ní àtọwọ́ ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà wọn èyí Ismail Bello
àti yún adelé fún akọ̀wé àgbà Ismail Bello àti ààrẹ Joe Ajaero náà ni ọ̀rọ̀ ọ̀hún ló ti jáde. èyí òun nínú ìwé ìròyìn The Nation. nínú ìwé ìròyìn The Nation òun náà ni mo wà níbi tí mo ti lọ ilé aṣòfin àgbà. wọ́n ní ilé aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí àwọn sẹ́nítọ̀ náà ni wọ́n ń ṣe ìwádìí lórí $496 million. èyí òun bẹ́ẹ̀ bá wò ó ti jẹ́ $500 mílíọ̀nù ó dín 4 péré eléyìí tí wọ́n san fún agbaṣẹ́ṣe Àjàòkúta steel. ilé aṣòfin àgbà ní ànáyé náà ni wọ́n gbé ìgbìmọ̀ àmúṣẹ́yá kalẹ̀ láti ṣe ìwádìí lórí $496 million eléyìí tíjọba àpapọ̀ tí wọ́n san sí àpò chairman of Global Infrastructure Holding Limited ní inú oṣù kẹsàn-án ọdún 2022 lójú náà ti lè rí dájú pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n parí owó eléyìí tí wọ́n san láti fi ṣe àtúnṣe Àjàòkúta Steel Company Limited ASL. gẹ́gẹ́ bí ilé aṣòfin ọ̀hún bí wọ́n ṣe sọ wọ́n pa á láṣẹ fún ìgbìmọ̀ ọ̀hún láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ owó ọ̀hún àti lórí ọ̀rọ̀ ohun tí wọ́n pè ní National Iron Ore Mining Company. èyí òun ni ó ń kò láti ọdún 2008 tí ó fi di àkókò tí a wà yìí. bákan náà ni wọ́n tún sọ yìí pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe ìwádìí lórí àwọn ẹlẹ́kànjẹ̀ka àwọn lájọ-lájọ àti àwọn ẹgbẹgbẹ́ eléyìí tí ìjọba tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìbáṣepọ̀ pẹ̀lú lórí ọ̀rọ̀ iléeṣẹ́ Àjàòkúta ọ̀hún eléyìí tí wọ́n sì sọ yìí pé kí gbogbo nǹkan kí ó ba lè ṣe bẹ́ẹ̀ kí ó lè rọ̀ṣọ̀ mú ní o. nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n rọ ìjọba àpapọ̀ wípé kí ó lo àwọn òfin rẹ̀ àti àwọn àgbékalẹ̀ rẹ̀ lójúnà àti ilẹ̀ ìrídájú pé ìdàgbàsókè náà ni ó dé bá orílẹ̀-èdè wa Nàìjíríà. nínú ìwé ìròyìn The Nation náà ni eléyìí wà láàárọ̀ yìí. lójúwé ìròyìn Tribune Online fòpin sí ọ̀rọ̀ ebi àti ìpọ́njú tó ń lọ. àwọn tó ṣe ìwọ́de ló sọ fún Tinubu bẹ́ẹ̀. ẹgbẹ́ òṣèlú Nigeria Labour Congress ìyẹn NLC ti sọ fún ìjọba àpapọ̀ kí wọ́n ṣe ètò àti ìlànà bí nǹkan ṣe máa rọgbọ pàápàá jùlọ ebi àti ìyàn èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣèlú NLC ìyẹn ọ̀gágun Joe Ajaero sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin nígbà tí wọ́n ṣe ìwọ́de ìyẹn ní ọjọ́ Ìṣẹ́gun. Ajaero ẹni tó jẹ́ olùdarí fún ìwọ́de náà sọ wípé àwọn ṣe eléyìí nítorí ebi èyí tó ti gbẹ́nu sókè ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì yẹ kí àwọn ìjọba tètè mójútó. níbẹ̀ ló ti rọ ààrẹ Bọ́lá Tinubu wípé kó ṣa gbogbo akitiyan àti ìyànjú rẹ̀ láti rí wípé òpin dé bá ohun tí ó ń bá ìlú orílẹ̀-èdè Nàìjíríà fínra. ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n ka ilé ìkó tó di pa máa lọ sókè lọ òun pẹ̀lú NLC ní òṣèlú wọn ó ṣe fún ọ àbí òṣìṣẹ́ wọn pa àṣìwí ọ̀tá sì sọ wọ́n ti padà gbà bọ́dé wọ́n ń pò wá lẹ́gbẹ́ òṣèlú kò rí bẹ́ẹ̀ àṣìwí ọ̀tá sì sọ ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n fẹ́ sọ. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí kó tó di pa máa lọ sókè lọ́hùn tá a fi máa gbé ìpè yín ìjọba àpapọ̀ náà ni wọ́n sọ yìí pé tó iṣẹ́ ọ̀pá afẹ́fẹ́ gáàsì ó ní $700 million eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ láti bí ọdún 7 sẹ́yìn báyìí náà ni wọ́n sọ pé wọ́n yóò parí rẹ̀ ní inú oṣù kẹta ọdún tí a wà yìí. ìjọba àpapọ̀ náà ni ó sọ ọ̀rọ̀ ọ̀hún lánàá tí wọ́n kéde wípé iṣẹ́ ó ní $500 million ọ̀hún eléyìí tí ó jẹ́ ọ̀pá afẹ́fẹ́ gáàsì tí ó gba Obiafu Obroncom àti Oben eléyìí tí wọ́n pè ní OB3 náà ni wọ́n ní yóò parí ní oṣù kẹta ọdún 2024 eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ látọ̀ ọdún 2016 eléyìí náà ni wọ́n fi léde nínú ìpàdé eléyìí tó ní ṣe pẹ̀lú ìpèsè ohun agbára èyí ohun tí ẹlẹ́ẹ̀keje irú rẹ̀ Nigeria International Energy Summit eléyìí tí wọ́n ṣe ní ìlú Àbújá níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ti tún sọ èrèdí tí ó sì ṣe àlàyé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi yọ owó ìrànwọ́ kúrò lórí epo bẹtiró ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní bó tiẹ̀ jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ ó jẹ́ àkókò tí ó le kòkòkò. bákan náà ni ẹni tí ó jẹ́ mínísítà kékeré fún ọ̀rọ̀ epo
rọ̀bì àti epo bẹtiró ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mọ́ afẹ́fẹ́ gáàsì ìyún èpèrìpè epo náà ló ṣàpèjúwe OB3 ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀pá afẹ́fẹ́ gáàsì eléyìí tí ó tóbi jù lọ eléyìí tí yóò sì ṣe bẹ́ẹ̀ níhùn ní ilẹ̀ adúláwọ̀ tí yóò sì jẹ́ kí gbogbo nǹkan kí ó tún rọ̀ṣọ̀mù nípa pípèsè afẹ́fẹ́ gáàsì lórílẹ̀‐èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá fẹ́fẹ́ kàyókù ẹ wọ inú ìwé ìròyìn Punch tó jáde ní àárọ̀ yìí NNPC sì ti fi dá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé tó gbogbo kùdìẹ̀kudiẹ eléyìí tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ kò sépo ní o kò sépa wọn ni ẹ fáwọn ní ọdún mẹ́wàá ẹ wo kọlọ́wọ́ wá ní kí màmá mi kan lè lele Kyari ló sọ bẹ́ẹ̀ ọdún mẹ́wàá ẹ wọ ẹjẹ́ àdókè lọ́wọ́ tá a bá padà dé a máa sọ̀rọ̀ lórí ẹ̀ á lọ. à ń bọ̀ àti dé. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Oníléke Nka. Kaftan television yóò. tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ tí ẹ bá ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ sì ti ń bá wa bọ̀ àtẹ̀yìn tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa báyìí àkókò rèé fún yín láti ṣe bẹ́ẹ̀ láti máa pè wọlé sórí ètò yìí kí a sì máa fi tó yín létí pé ẹ má gbàgbé àwọn òfin eléyìí tí a ti jọ là kalẹ̀ tẹ́ ẹ bá ti pè wọlé ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀ pátápátá ẹ dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ ṣe ọ̀rọ̀ yín ní ṣókí kí àwọn tí ó kù náà kan bá lè ní àǹfààní láti pè wọlé àwọn èèyàn ti wà ń bẹ̀ ẹ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. kí lẹ kó kọ yín lẹ́ẹ̀kan sí. ẹ ṣeun bàbá wa Timothy Òpópóọlá láti Côte d'Ivoire ẹ tẹ̀ wájú sà. ẹ tẹ̀ wájú sà. Nàìjíríà jẹ́ nọ́mbà 1. Àwọn ìyàtọ̀ kó àkọ́kọ́ mẹ́rin náà ní Yorùbá. Yorùbá ti pè. Yorùbá náà ló ti sọ wípé ètò nígbà lóòótọ́ o. Káàrọ̀ àti ìyẹn níbẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ó sọ ní àìpẹ́ lórí ilé àwọn ètò náà ṣe wípé a fi kí gbogbo ọmọ Nàìjíríà ti lè tú ọ̀rọ̀ iná Nàìjíríà tí wọ́n tó iná sí. Tí orílẹ̀-èdè tí ọ̀bà sí náà orí ló dáadáa. Mo gbọ́ ìròyìn kan ní àwọ̀ ẹ̀ tí ọmọ Nàìjíríà kan láti UK torí pé ẹgbẹ́ wá dálé wọ́n nítorí ọ̀rọ̀ náà tí ọ̀tá òun ò ní wá ìpín mélòó lòun fẹ́ rà. Àbí kí ọmọ àti orílẹ̀-èdè táwọn wà yìí mo ti fẹ́ kí náà ṣe lórílẹ̀-èdè yìí ó ń pè lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ṣé àbájáde ẹgbẹ́ amẹ́nukú lórí ọ̀rọ̀ epo international ni olówó torí ọmọ wọn ti ṣe kí wọn láti gbóngà ọrọ̀ ajé ọjàtọ̀ ìjọ wo orílẹ̀-èdè wọn gba àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú ọ̀rọ̀ tí wọn fẹ́ dájú. ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ọ̀rọ̀ gidi náà ni ọ̀gbẹ́ni Pópóọlá Timothy láti orílẹ̀-èdè Côte d'Ivoire ti ẹ̀sán ẹ̀yin tẹ́ ń gbìyànjú lásìkò gbà tí ọ̀gbẹ́ni Pópóọlá ń sọ̀rọ̀ ẹ lè tẹ̀ wájú báyìí láti máa pè wọlé nọ́mbà tẹ́ ẹ pè wọlé sí náà ní bẹ ní ojú móhùnmáwòrán yín ẹ sì rí i pé nígbà tí ọ̀gbẹ́ni Pópóọlá tí wọ́n ń sọ̀rọ̀ wọn a gbọ́ wọn kétékété ìyẹn ni pé wọ́n yí ẹ̀rọ móhùnmáwòrán wọn wọ́n yí i sílẹ̀ wọn ò jẹ́ kí ó ṣe bẹ́ẹ̀ kó pariwo ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ẹ ló ẹ káàárọ̀ o.
kábíyèsí ẹ káàárọ̀ sà ẹ ṣé bàbá wa Adébáyọ̀ láti ìlú Gbòtàkó. ìjọba fẹ́ pàrọwà sí ààrẹ wa ni ó bá wa kí ìlú ìbálẹ̀ jẹ̀rọ̀ fún àwọn mẹ̀kúnnù àti àwọn agbọ̀jàgbà tó ń sọjọ́ àdán wọn wọ́n máa ní ọjà nílé bí ọjà tí tó máa ní tajà ní 2000 léni lálẹ́ tó tó máa di 3000 kọ́njọ́ àtàbálówó yìí àpolọ́run ayé náà láti máa nà àbádé ìgbà yìí ní èèyàn lára ọlọ́run ní orú èèyàn bẹ́ẹ̀ lára o èyí tí àwọn èèyàn náà dáná pọ̀ gan o wọ́n jọ o ìlú Nàìjíríà ò ní bàjẹ́ o. àmín o ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ọ̀rọ̀ ní bàbá wa Adébáyọ̀ láti ìlú Gbòtàkó sọ yìí eléyìí tá à ń dá nínú ọ̀rọ̀ yìí ló pọ̀ jù. ẹ mọ̀ pé mo ṣe àpẹẹrẹ kan mo tún ṣe àpẹẹrẹ yẹn ní orí ètò Joy Àsọyé ní àná nígbà tó lọ́n fún aláǹfààní láti kópa ńbẹ̀ lórí ìkànnì KAFTAN television ti òyìnbó wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wọ̀nyí kì í ṣe pé bó ṣe wọ́n náà nù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà la tún sọ là ń sọ nǹkan dọ̀wọ́n fúnra wa ọ̀dà kí ni dọ́là fi kan ilẹ̀ bẹ́ẹ̀rì bẹ̀rẹ̀ grand àwọn náà tún fi kún owó kí ni dọ́là kí ló fi kan bẹ̀rẹ̀ grand àwọn nǹkan kan wà tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwa là ń ṣe bẹ́ẹ̀ là ń kó ìdá 50 nínú bí nǹkan ṣe burú jáì lórílẹ̀‐èdè Nàìjíríà àìranra wa lọ́wọ́ àìranra a máa ń gbàgbọ́ pé àsìkò tèmírè ẹ̀jẹ̀ ń lówó ẹ sì máa ń gbàgbé ẹni tí ó bá lówó láyé kó máa tajà kó jẹ́ náírà kan ló ń rí lórí ẹ̀ yóò ní ẹni tí ò sì ní ní kó máa rẹ́gbẹ̀rún 10 kò ní ní Ọlọ́run ló ní ẹ lọ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà àdúpẹ́ wẹ̀ bá wa yí ẹ̀rọ mú màwòrán yín lẹ̀. Ọlọ́run máa fún ṣe o. àmín o. èmi náà fẹ́ dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ni. ẹ tẹ̀ wájú sà. pàápàá nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. ẹ tẹ̀ wájú ó kọ́ yín àti ibi tẹ̀ tí ń pè. àwọn nǹkan tá à ń dojúkọ lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí mo pé ọ̀pọ̀ àwọn olóṣèlú wa ó dàbí pé àìsí ṣọ̀kan wọn ó ń dákún ìṣòro orílẹ̀-èdè tó pọ̀. lóòótọ́ oníkálukú wọn ni wọ́n ní ẹgbẹ́ tiwọn bẹ̀sẹ̀ nígbà tí ẹgbẹ́ kan bá ti wá wọlé ohun tó yẹ kí wọ́n ṣe ni pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ tó bá wọlé yẹn. wọn ò ní ṣe yẹn ìbàjẹ́ ni wọ́n mọ̀ retí ni wọ́n mọ̀ mẹ́nubà ibi tó bá even tó bá ti rí nǹkan tó dáa tẹ́niyẹn ṣe wọn ò ní sọ. so ẹ jẹ́ kí a bẹ àwọn olóṣèlú wa kí wọ́n fi orílẹ̀-èdè wa lọ́rùn sílẹ̀ nítorí tí wọ́n kọ́ máa pa orílẹ̀-èdè yìí kọ́ máa pa wá kú kọ́ wà níṣọ̀kan. ẹ wo ọkùnrin kan sọ kínní kan láyé lọ́sẹ̀ tó kọjá èyí tí labour ọ̀gá president labour ó ń sọ nípa àwọn nígbà tí wọ́n fẹ́ ta ráìsì ní Èkó ó ní wàhálà tí ìjọba tó ń ṣe náà nìyẹn pé wọ́n so ẹnìkan wá ń sọ pé kí ló dé tó fi jẹ́ pé nǹkan tí ò dáa ni wọ́n máa ń sọ̀rọ̀ lé lórí. ó ṣe tó bá rí àwọn nǹkan tó dáa náà táwọn náà sí kí ló dé tó máa sọ yẹn náà. wọ́n máa ẹ jẹ́ ká bẹ̀ wọ́n àwọn olóṣèlú wa kí wọ́n dákun tẹ́nìkan bá ti wọlé kí wọ́n fẹ́ nìyẹn lẹ̀ kó ṣèjọba rẹ̀ kí wọ́n tún máa retí táìmù míì táwọn náà tún gbé kìnní orílẹ̀-èdè wa ó dáa kọ́ gbọ́ láì sí ìfọwọ́sowọ́pọ̀ nǹkan ò lè ibi tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà nǹkan fi dá Olúwa ó bá wa ṣe orílẹ̀-èdè wa. àmín o ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ká máa tẹ̀ wájú báyìí nítorí àkókò ó ti ń kó wa nípa pamọ́ra àmọ́ èmi ò fún wa nímọ̀ràn yìí tó bá dáa gbogbo aládọ jẹ́ tó bá kù díẹ̀ káàtó gbogbo wa náà ní ẹ má gbàgbé wípé olè ò ní jàgbà kó má ṣe lójú fèrè níbi tá a bá ti mọ̀ pa ìdá tí ń wá ẹ̀jẹ̀ àròjọ ọbẹ̀ ẹ̀ ta àìrójọ́ ọ̀tá òun ló ń ṣàkóbá fọmọ orílẹ̀-èdè Nàìjíríà kọ́ lọ́wọ́n ràn wá lọ́wọ́ kí a máa tẹ̀wájú.
so ẹ ṣé tí ẹ ń gbọ́ ìkànnì KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ní agbára Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò mà ní di. Agbára Ọlọ́run nínú gbogbo làálàá kòókòó tó ń ṣẹlẹ̀ ní gbogbo orílẹ̀-èdè yìí, a máa rí tàjé ṣe, máa rí tèmi ṣe, ẹ máa rí tiyín ṣe. Èmi ọmọ yín olólùfẹ́ yín Adéṣẹwà Ọ̀ṣọ́, mo kí yín wípé ó dìgbà. tó Samuel Olúbáyọ̀ Ọlámídé atọ́kùn ètò ǹjẹ́ ẹ ti gbọ́ ètò Ṣọ́wọ́nyá jákèjádò gbogbo ìmọ̀ra wọn ẹ já ṣe bẹ́ẹ̀ ẹ já máa kí i pé a tún pàdé lọ́la agbára Ọlọ́run ọba mi Èdùmàrè ìbànújẹ́ ò sì ní débẹ̀ nìkan kan wá títí ìgbà náà ó ṣe kí ni o ó dàbọ̀. KAFTAN television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.